Àkójọ mẹ́ta. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàsán níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Isokan Oòduà TV iná ẹ̀lẹ́ ti lórí ọ̀fẹ́ láti máa wò mí. Ṣáájú ohun gbogbo, kí Olúwa kó bùkún gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tó bá lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Olúwa kó sì bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí àtèmi àti ẹ̀yin tá ń polongo tá ń palantia pé kí Olódùmarè nínú ọlá náà àánú rẹ̀ kó gbà fún wa. Mo kọ́lọ́hún ọba yìí rọ àlá alágbádá ńlá tó dá gbogbo wa, tó mọ̀ dé pàtàkì tó fi dá wa sílé ayé, kó má padà lẹ́yìn wa. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kí ẹ̀yin al-ulama warasatul anbiya, ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mo kí yín o, mo ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, àfá gbogbo Kristẹni àgbáláyé pátápátá. Mo kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín o àti gbogbo mọ̀lẹ́bí yín. Mo wá kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹsìn, ẹ̀yin ẹlẹ́sìn kàbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe gbòwà. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí ládùúrà ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Torí kíni? Ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìnṣà, jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second, àti báàmí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Akínlóye Owólabí. Mo kí yín bàbá, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba ó jẹ́ kó kánrin kéṣe. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá lẹ́ẹ̀káàárọ̀ òjíire. Mo wá tara ṣàṣà, mo kí bàbá mi Professor Banji Akíntóyè, alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá, ọjọ́ yẹn á túbọ̀ dalẹ̀. Mo wá kí Májàsọ́lá Àdèsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé tété, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Bàbá, a kú ọdún èní o, ẹ̀mí ó sọ̀pọ̀ ẹ̀, ojú á máa rọ́dún, òye àmọ́dún lágbára lọ́wọ́ Ọlọ́run nínú ilé, nílé yín gangan lẹ̀ Ìbàdàn, láti ní lórí ọ̀fẹ́ láti wà pẹ̀lú wa, láti máa ṣe òmìnira yá ti dé fúlì, tí ò ní í ṣe ránú hánhan yọ̀ wálé kò ní wálé mọ́. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lé lọ́wọ́. Mo kí yín o bí ẹ kú ọjọ́ òbí, àṣèyí ṣàmọ́dún. Bó ṣe pé ọ̀tọ̀lí tó wù mí kí n sọ lólè tẹ́lẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ń jà ràn lórí ayélujára, lórí ìyá onídọ̀tí, Dúpẹ́ onídọ̀tí àtàwọn ikọ̀ rẹ̀ tí wọn ò fẹ́ kógun ó sinmi, tí wọn ò fẹ́ kógun ó mí, àti èyí ìdèdèrè tó pera rẹ̀ ní mufti. Èmi ò rí ibi tí wọ́n ti ń fi òpònú jo lórí ìlú, ìrírú ẹ̀ rí. Bó ṣe wù mí tó, bọ́rọ̀ ṣe fẹ́ gbénú mi tó láti sọ, àmọ́ ìní lè sọ ní ìsìn torí àyájọ́ ọjọ́ òní, ọjọ́ Májàsọ́lá Àdèsá ọmọ Adéyẹmọ ni, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Bó ṣe wù mí kí n làǹbá àṣírí yín tó, bó ṣe wù mí kí n fọpọ̀ rí pọ́kú pápálákú babalákú Dúpẹ́ onídọ̀tí yìí, ọjọ́ bí yìí ò ní jẹ́. Bó ṣe wù mí kí n kí family house mufti Ìwó, kí n kí fún
àsìkò yìí ni ọ̀gbà mi torí pé àyájọ́ ọjọ́ ìdùnnú lòní jẹ́ ìsìn ní jẹ́ kélérì bú kan kọ́bọjọ́ òní jẹ́ fún mi ìdínú nǹkan celebrate bàbá mi láàrin ìṣẹ́jú bíi 15 bọ́bá wá di òru ìyẹn òru ọ̀la ẹ wàá bá mi pàdé ní ràbájì gan àti ní rẹ́gẹ́dẹ́ fín ọ̀nà tí ìran Yorùbá tá a fi gbọ́lọ̀ tètè jí gìrì torí tá a bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ àfàìmọ̀ kí ọ̀bọ mọ̀ gbé wa bọ̀gbẹ́ o mufti Ìwó ó ti ń di nǹkan míì sílùú àfi ká tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ẹ̀ kó tó fa ogun sínú ilé kó tó pe ogun sínú ìran Yorùbá ńgbé èèyàn bá wá ya wèrè débi pé òun fòókọ gbogbo àwa ìran Yorùbá jẹ́ fún Gaza sọ̀ọ́ ti ya wèrè ni èmi ọ̀ràn mufti kábíyèsí rí ọlọ́ ṣebí mufti ni baba almiskin bilai ṣebí mufti nìyẹn almiskin ṣebí mufti ni wọn ṣé kò lọ́ọ̀rẹ́ wà ẹ̀mí olórí astagfirullah wèrè wo tí ẹ̀ mọ́ tí mo fẹ́ sọ gan-an ta ló fi rádàràdà yìí ṣe mufti ta ló ń pè ní mufti ṣe bẹ́ni tá a lè lọ́ọ̀rẹ́ kó ọ̀rọ̀ ẹ̀sìn bá ni wọ́n ń pè ní mufti tó tún ní ìmọ̀ tán nígbàgbọ́ pé ó ní ìmọ̀ níbo wá lẹ ti rí mufti Ìwó bí ẹni tó tiẹ̀ lọ́pọlọ kò gbàgbọ́ yé ẹ̀sìn kò gbàgbọ́ yé nǹkan kan kọjá katakítí ọlẹ́yìn sọ̀pọ́tì Gaza lórúkọ gbogbo ìran Yorùbá sọ̀pọ́tì Gaza sọ̀ọ́ ya wèrè ni ẹlẹ́bọ làwa náà kí lọ́kàn wá pẹ̀ lẹ́yìn sọ̀pọ́tì Gaza orí yín burú ni tó bá fẹ́ sọ̀pọ́tì Gaza dẹ́pẹ́ nú àwọn àwòrán kíní tí mo rí kan fi petrol sára wọ́n wá dáná sunra wọn ìwọ náà dáná sunra rẹ ká mọ̀ kó sọ̀pọ́tì Gaza kó sọ̀pọ́tì Palestine dáná sunra rẹ má wá kan tá a bọ̀ dá sí má fi wá kọ́ bọ́dì ẹ wo ó dòru mo fúchí àmọ̀jọ mú nǹkan lẹ̀ lóru àti Dúpẹ́ Onídọ̀tí torí ọ̀pọ̀ àhèrè sọ ọ̀rọ̀ ní lọ lórí ayélujára tí màá sì fẹ́ kájọ treat ẹ̀ ẹ bá pe Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ní overrated a gbọ́ a sì gbà lóòótọ́ overrated ni àmọ́ ẹ wò gbẹ̀yìn overrated ṣebí overrated ní sí ọjọ́ òbí tí gbogbo ìlú ń mì tìtìtì ìyá yín that is not overrated Dúpẹ́ Onídọ̀tí kó bọ́ta kó yọ ojú káwọn èèyàn ó fojú kàn án ó mà ṣe o ẹ̀yin atókùn mọ̀kù àmọ̀nà ọ̀run mọ́ lọ ọ̀rọ̀ òní kọ́ ẹ wo ẹ jẹ́ ń celebrate Àdìsá ọmọ Adéyẹmọ. ẹ̀yin olólùfẹ́ Májàsọ́lá ẹ bá ń ṣíà ẹ̀ òní lọ́jọ́ ìdùnnú ọjọ́ ayọ̀. tani Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yàn sí ọkọ Adérọ́pò òní lọ́jọ́ ìdùnnú rẹ̀ bí ẹ ṣe ń celebrate ẹ̀ ní London nínú tiwa náà nínú bí. inú wa ń dùn ni ò tí èyí ṣe kékeré dídùn inú wa ń dùn gan ni o.
Wàláì Àdìsá ti nà bàrà gbẹ̀yẹ́ bínú rẹ̀ jẹ́ ká bí wọ́n lọ. Inú Àdìsá ò lè bí. Thank you, Agaga. Lord, my way for you not to you the fire. For the celebrating Majasola Adisa over there, man. Please love and share. Hey, Joe, get it by me subscribe. Not the blog, you are. I do better. Go for Atosa. I don't want to where.
ẹ̀yin yóò dọ̀tí ojú ó tì yẹn ẹ̀yin wèrè. Ó dùn mí. Akọni ọmọ tí èsè dèdè rí akótọ́ bá nu ọmọ. Ẹ má bínú ogun Tinubu òdì àárẹ tí ogun ìdílé lọ títí. Ọba Adeyemo. Aláṣejù ló fi ó dọ̀tí ojú rí ó bò ní ayé yín àdá ẹ̀yin yé gbóná àti ìdíyìnbó mi gbóná gbẹ̀yìn ni. Ẹ wo àdúpẹ́. Thank you so much. Thank you so much. Ẹ pàdé mi lóru kí n sọkọ̀rọ̀ gbúrú ọ̀rọ̀ sí mufti Ìwó àtẹni tó fi jẹ pẹ̀lú Yondọ̀tí. Ẹ pàdé mi first note wà ńlẹ̀ bíbà ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ bíbà àjọ máa analyze ẹ̀ ìdí tó lóye Sunday Igboho fi wà celebrated káàdẹ̀ ní 30 láti máa celebrate ẹ̀ láíláí ẹ̀ nípa náà. Thank you. I love you all. Yoruba nation, no going back. Yes, no going back. No going back. The struggle continues. No going back. Thank you. Happy birthday, Oloye Igboho Oosha.